omi dànù akègbè fọ́ ìyàwó tó yà fàdápakú ikú wọ̀gbọ́ àdá sọnù ẹni tó fẹ́ pakú tún fẹsẹ̀ pa. Ẹ̀jẹ̀ ọ̀dájú ẹ̀jẹ̀ ọ̀dájú. Àwọn ojú ni màálù ń rán o ọbẹ̀ ò dá lọ́rùn o ẹ̀gbọ́n ta ló fẹ́ kú lélẹ́yìí tó jẹ́ wípé ọ̀run ò rí bí kárànjà kábọ̀ ikú ṣe é kú orí adótó. Ẹ̀jẹ̀ ọ̀dájú ẹ̀jẹ̀ ọ̀dájú èèyàn mi ẹ̀jẹ̀ ọ̀dájú lé ẹ̀jẹ̀ ọ̀dájú nínú níyàn táwọn. Ẹ̀jẹ̀ tó wà lára ọ̀dájú ẹ̀jẹ̀ tó burú ni ẹ̀jẹ̀ aláìláàánú ojú àánú ti fọ́ tí ká ló kù o àti gbẹ̀mí ènìyàn ò jọ wọ́n lójú láì ṣe ẹ̀mí adìyẹ. Ẹ̀jẹ̀ ọ̀dájú nǹkan ń ṣẹlẹ̀ o orí yẹyẹ ni mo gún o èèyàn mi ta iṣẹ́ ló pọ̀ o bá gbé ta ni àtàgbé bí kàmúdù ta ni àtàlà bóyin bá ta ni àrórò oyin ẹ wò wọ́n o àwọn eléyìí dájú bí agbọ̀n gàgó. Ẹ̀jẹ̀ ọ̀dájú ọ̀dájú ló máa ráyè o. Ẹ̀jẹ̀ ọ̀dájú ẹ̀jẹ̀ ọ̀dájú irú ikú tó padì yẹn tó tún paládì yẹn o. Ẹ̀jẹ̀ ọ̀dájú ẹ̀jẹ̀ tó burú jù ẹ̀jẹ̀ ní ẹ̀jẹ̀ aláìláàánú ìkẹ́ ìṣẹ̀lẹ̀ ní dúníyà o. Ẹ̀jẹ̀ ọ̀dájú orí yẹyẹ ní mọ̀ọ́kù àìṣẹ̀ lọ́gbọ̀n ẹ wo ẹ sábàyé ẹ̀jẹ̀ ọ̀dájú aláwàdà. Crack ó mọ̀ kó tó tiẹ̀ ṣẹlẹ̀ ọmọ gbàgbé ìṣẹ́mọ́ ọdún yìí máa le jù ìṣẹ́mọ́ ọdún yìí máa le gan-an ó mọ̀ wọ̀bọ̀ tó ń pè Yusuf Àṣàfà Yusuf Àṣàfà tó wà ń kóòdù. mo rántí tó ṣe fàájì fún wa ní the last time yẹn àbí. Yusuf Àṣàfà number 1 gbogbo òkòdù ọmọ bọ̀bọ̀ yẹn ń bínú lọ́dún yìí eléré 6 fúnjọ́ 6. That's nice mo like yẹn gan. Ìjọ Tuesday wẹ́wẹ́ ló kọ́ máa play ìjọ Tuesday Táyé Currency máa play níjọ Wednesday Rẹ̀mí Àlùkò Igwe Àjẹ́là ó máa play Thursday Màláíkà máa play Friday Saheed Òṣùpá sọ̀rọ̀ mi yẹn ń sìn ọbọ̀ orin òun náà máa play Saturday Pàṣọ ló máa wá kó gbogbo ẹ̀ ńlẹ̀ sí àgbẹ̀yìn níjọ Sunday Pàṣọ ló kó gbogbo nǹkan ńlẹ̀ Sunday ó dẹ̀ máa le gan ó dìídì pè mí lórí aago ní pé mi àtàwọn tèmi ká ṣe kíni nígbè ká yọjú ká gbórí wọlé òun àtàwọn tí àwọn Kòròdú Kàsímù àwọn Ṣàmẹ nǹkan gbogbo set up wọn yẹn sódà ibẹ̀ dẹ̀ máa dùn gan láti lọ. Bẹ́ẹ̀ ká gbogbo nǹkan tó sọ ni mo ti gbọ́ mo like gbogbo fàájì tó ń fẹ́ ṣe yẹn bọ́ tó mọ nǹkan tèmi kàn wò èmi kàn wò pé ìgbà tí wọ́n ti dárúkọ gbogbo wọn yẹn táwọn bá débẹ̀ yẹn èèyàn mélòó làwọn máa pa. wo fi wèrè lẹ̀ a fẹ́ lọ ṣe fàájì ni wo níròrí ni. wọ́n pé fàájì tiwa náà nílé ká máa túkàtúkà you know Crack like killing gan. Osama filẹ̀ ọwọ́ mi lókè Osama ọ̀gá tá fi pọ̀ mi mu. Osama ló ń pè mí yìí o filẹ̀ Osama ọ̀rẹ́ mi tó ṣú ọ kí ló ṣẹlẹ̀. ó ti wà ń ta irọ́ mò ń bọ̀ dúró. Osama ní òun ti wà ń ta. Àdúró Baraka fìbẹ́lẹ̀ ẹ di ojú ẹ̀ fún ara wọn. Jẹ́ ká jọ lọ ni. Máa ń ṣe ìyọnu. A lè ṣe bẹ́ẹ̀ rárá ìwọ dúró ilé ò gbọ́dọ̀ dáná kí ló ń ṣe ẹ̀. Ìgbà tẹ́mi bá lọ tí wọn náà bá tẹ̀lé mi ta ló fẹ́ fílẹ̀ ń bí báyìí. Nǹkan ọmọ à ń bẹ̀ yẹn èmi máa gbọ́ pé wá ń sìn láì rí DJ ìwọ ṣáà máa jó lọ ń tì yẹ ṣó ti yẹ.
ọpẹ́ máa dé nsìn. mo tẹ̀ láìkẹ́ náà. àbáwọ̀ rí. sọ pé ẹjẹ ọgbọ́dọ̀ jẹ fún ara wọn filẹ̀ baraka ọmọ ọba àpọ̀jọ àbà àwọn méjì mọ́ wàrà wa bí wèrè ìyálàjọ ọmọ tó bá gbéná wojú ẹkùn wa ó máa ní àpòlò ní èmi crack nǹkan máa gbádùn kí n máa pààyàn náà ni kò sí nǹkan bẹ́ẹ̀. ilẹ̀ Osama. baraka balance ẹni mi kó wa ṣàmọ. torí ẹ bóyá pè mí orí pé mi kan mi ò rọṣẹ rárá mo ya jáde síta. Osa. ẹ má ṣọ̀pọ̀ báwọn jà fúnra wọn ni wọ́n máa para wọn ẹ má ṣọ̀pọ̀ báwọn jà o. ẹ má ṣọ̀pọ̀ báwọn jà ẹ má ṣọ̀pọ̀ báwọn jà fúnra wọn ni wọ́n máa para wọn ẹ má ṣọ̀pọ̀ báwọn jà o. ẹ má ṣọ̀pọ̀ báwọn jà ẹ má ṣọ̀pọ̀ báwọn jà fúnra wọn ni wọ́n máa para wọn ẹ má ṣọ̀pọ̀ báwọn jà o. ẹ má ṣọ̀pọ̀ báwọn jà ẹ má ṣọ̀pọ̀ báwọn jà fúnra wọn ni wọ́n máa para wọn ẹ má ṣọ̀pọ̀ báwọn jà o. Tuwali baba. Tuwali. Osama. Tuwali. Báwo. Bàbá o. Kí ló dé? Àtijọ́ tá a mú ti retí ẹ̀ Osama. Bàbá. Ó yẹ kó tí wàá fún mi lábọ̀ ọṣẹ yìí. Bẹ́ẹ̀ ni bàbá. Àtijọ́ ta ẹ náà mo ti ń ṣiṣẹ́ yín Ọlọ́run ọba ń gbọ́. In fact ṣe rí inú àwọn méjì ẹnìkan escape àkọ́kọ́ ìkan ti mud náà number one. Ṣé bí tí wàá escape yẹn ni mi wá ń twenty mo wá ń lé títí bọ̀tẹ̀ máa wọ̀ dẹ̀ fọkànbalẹ̀ ó máa dán. Ó máa dán. Ó gbọ́dọ̀ dán ni o. Ó máa dán. Ṣé o mọ̀ pé tí ò bá dán bí bàtà fi iná sórí òrùlé sùn ni o. Máa ká ṣeré wá tú torí tí ò bá dán pẹ́rẹ́ bí bàtà gbé ọmọ àparò sábẹ́ tá à ń gbé ọkà ni o. Bàbá láyé ẹ ti bẹ̀ ẹ wo bí ok ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ fún ẹ̀yẹ ẹ má wọrí ẹ fún mi ní just 24 hours everything á wà ok ẹ fọkàn balẹ̀ tíwáìlì ara ẹ lọ sí ibi iṣẹ́. ẹ kò sí problem ẹ lọ sí ibi àyè iṣẹ́. tí ó tẹ̀ ní tí ṣe ó ti di ṣíṣe bàbá o. ọ̀rọ̀ ti tán o iṣẹ́ tẹ̀ràn ìbọn nìbọn jẹ́ ọmọ yín ló forí kó ọmọ yín ló forí kó. ó parí o ọ̀rọ̀ ti tán o iṣẹ́ tẹ̀ràn ìbọn nìbọn jẹ́ ọmọ yín ló forí kó ọmọ yín ló forí kó. Kí ni gbogbo lè báyìí sí? Mi fẹ́ gbogbo tó ṣe mi fẹ́ àti rárá. Ó ti tó sórí bó ti wọ náà ló ń ṣọlá ẹ̀ ó ṣọlá fún wa nìyẹn ẹni tó bá ní kó dùn wá kó lu tiẹ̀ pa tó bá sunkún láti ní dọ̀la tó ti ṣẹlẹ̀ mo mọ̀ pé ó dùn ẹ́ àwọn ó dùn èmi náà gidi gan. Kúnlé lọ gbọ́dọ̀ wọn náà ṣé bọ́kùnrin ni ẹ bó tilẹ̀ òun kò dàgbà tó tó bá mọ́mọ́ kékeré kan sì tó kì bọ́lẹ̀ wá fún lóyún bó ní kébì ti bẹ̀rẹ̀. má sọ̀rọ̀ bí ẹni tí ò mọ lọ́hùn. àgbà tó sọ mí dàgbà lẹ́lẹ́dàá mi. farabalẹ̀ sórí má sọ̀rọ̀ bí ẹni tí ò mọ lọ́hùn. bíbà tí èèyàn mọ lọ́hùn ni ọkì lọ́lọ́hùn ò lè dán lára láyé àtijọ́ àti rẹ̀ tó jù wọ́ lọ tó dẹ̀ jẹ́ pé ó bí ọmọ náà ó tiẹ̀ ti sọ̀rọ̀ ìtì nù ó dẹ̀ ń ṣẹlẹ̀ láyé sí náà ọlọ́run ní ṣe wá lágùn alẹ́ pátápátá òdìdí bá wa ó ti gbọ́ fọkàn ara ẹ̀ balẹ̀ ọlọ́run á ṣe ìyanu lọ má ronú mọ́ torí ọlọ́run má ronú mọ́ o mọ̀ pé kò sí nǹkan tí ìrònú ṣe fọlọ́wọ́ ẹ̀ tó pé kó pa á lọ
Ọlọ́run tún yára burúkú o ṣó ti gbọ́. Má dẹ̀ ṣe o tí kì bá ṣe pé ibi tí mò ń lọ yìí yóò di dandan ni. But farabalẹ̀ ṣùgbọ́n just keep calm. Màá lọ sùn. The next street ń bí ìní àdé balẹ̀ ti gbọ́. Ọ̀rọ̀ ti tán o, iṣẹ́ tẹ̀rọ ìbọn nìbọn jẹ́. Ọmọ yín ló forí kó, ọmọ yín ló forí kó. Ó parí o, ọ̀rọ̀ ti tán o, iṣẹ́ tẹ̀rọ ìbọn nìbọn jẹ́. Ọmọ yín ló forí kó, ọmọ yín ló forí kó. Krakow. Ṣètìlí. Yeah. What will you go to Sama? Sama, how is your miss? Yàrá ìyá ẹ̀, àbọ̀ kò bẹ́ dà fún ẹ. Àwo jóná kí ni problem ṣó obi kò lè threaten mi. It's okay sórí láyé ẹ ibi tí èkejì ẹ lọ ibi tí èkejì ẹ lọ wọn náà lọ síbẹ̀. Kí ló ṣẹlẹ̀ bí? Ta ló gbé mú? Kí ló kàn ẹ́ bẹ́ẹ̀ kí ni problem ẹ. Mi ò ní problem nǹkan tí ọ̀bọ bá ṣe fún yín ẹ fílẹ̀ ẹ kó máa lọ. Àbí wèrè lélẹ́yìn ni right wo ló ní láti query authority mi kí ló ṣe é kí ni problem ẹ. Bros mi ò bá ti jà wọn mo kàn sọ pé nǹkan tí ọ̀bọ bá ṣe fún yín ẹ gbójú ń bẹ̀jẹ̀ kó máa lọ ẹ fílẹ̀. Irú òun gbẹ̀gìrì wo nìyẹn? Advise or command? Ok tó bá dijọ́ mi nǹkan tí ò bá kọ̀yàn èèyàn ò kí ń yọnu sí i. Mi ò mọ̀ wọ́n o. Mo sàbí dẹ́ o. Mi ò mọ̀ wọ́n rárá. Kí ló ṣẹlẹ̀? No, dẹ́ o. Mi ò mọ̀ wọ́n rí. Bros, actually, nǹkan tó ṣẹlẹ̀ ni pé gbọ́kàn wá. Relax jẹ́ kó ń bí náà. Ẹ má sọ̀kò bá wọn jà. Ẹ má sọ̀kò bá wọn jà. Fúnra wọn ni wọ́n máa para wọn. Ẹ má sọ̀kò bá wọn jà o. Ẹ má sọ̀kò bá wọn jà. Ẹ má sọ̀kò bá wọn jà. Fúnra wọn ni wọ́n máa para wọn. Ẹ má sọ̀kò bá wọn jà o. So, ẹ̀yin lè pa Kọ́lá. Fẹ́ẹ̀sì àbúrò mi tó ń jí ẹ lọ́wọ́ lọ́n pírísì ọ̀sìn. Ẹ̀yin lè pa. I can explain. Explain what? You and your team lè pa Kọ́lá. Àbúrò mi ń jí ẹ ní precision. Mo dey save life o. Mo lè explain. You. I can explain. Explain what? Mo lè explain. Ẹ wò jẹ́rìí níwájú ọ̀nà téèyàn kì í pè jẹ́rìí lọ. I can explain. Mo lè explain fún yín. Please, ma explain. Ma explain. Jẹ́jẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ ní àwọn ọmọpábùrò yìí ni ọlọ́run ọmọpábùrò yìí ni à ń jẹ́ rẹ̀ rí chief tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ó ní owó ó lẹ́nu ó mọ̀yàn káàkiri gbogbo àgbáyé. Chief olè ràn yín ṣe. Chief Adékúnlé ni sà Chief Adékúnlé.
Chief Adékúnlé rán yín iṣẹ́. Ó kàn sọ pé kábọ̀ òun lé bọ̀bọ̀ yẹn kúrò lẹ́yìn girlfriend òun ni àmọ́ ọkọ. Okay. All right. I will not take laws into my hands. Mi ní ṣe ọkọ̀ fún ẹ̀pẹ̀lẹ́wọ́ mi. To máa save ẹ̀ sìn. Bó ṣe wà yìí. Wàá tẹ̀lé mi báyìí. Police station yá. Tàbá jẹ́ bẹ́ẹ̀. Bóyá ìṣàlàyé fún mi ìsọfọlọ́pàá. That will save your life. Sir, ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹn sir. Ẹ wo tàbá ní pé ká máa gbé ọ̀rọ̀ yẹn lọ sí police station sí. A máa blame ara wa at the end of the day sir. Ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹn sir. Ẹ má jẹ́ ká lọ sí police station sir. Please. Mo ní reason. Just try and help me out please. Ẹ gbọ́ tẹnu mi please. Àánú ẹ mọ́ jáde kó sí mi sọkúsọ. Ojú gbà mí ti fún ẹ. Ó pa èèyàn kan ṣoṣo tí ó pa èèyàn kan ṣoṣo pátì. Kí ló ń ṣe ẹ ná? Wọ́n fi ẹjọ́ ìyàwó di olùgbẹ́ díẹ̀. A gbéṣẹ́ fún ẹ, ó wá sọ pé ẹnìkan dí ẹ lọ́wọ́ kó kàn mú èèyàn kan péré kó mú kúrò lórí ilẹ̀. Ìyẹn ló di wàhálà fún ẹ. Star ìbọn òràn bọ̀bọ̀ yẹn ìbọn òràn ọlọ́run ìbọn òràn. Ọ̀rọ̀ rúnrún má gbọ́ ọ̀rọ̀ rúnrún tó ń sọ lẹ́nu ìbọn òràn bọ̀bọ̀ wo Ọ̀sàmà ń sọ fún mi pé ò pé nìyẹn o ẹni tí wọ́n bá fà á tí ìbọn ò bá ràn ó mọ̀nà tó lè gbé gbà má pààrọ̀ ẹ ó fẹ́ kó bá mi. tó a lè nà kò rí bẹ́ẹ̀ sà ojú gbà mí ti fún ẹ o. kó rà lọ́kọ́ lọ ṣiṣẹ́ bí iṣẹ́ jáde. bàbá òkè ẹ mú ẹ fún mi ní 24 hours. lọ́jọ́jọ́. ẹ má ṣọ̀pọ̀ báwọn jà fúnra wọn ni wọn ó máa para wọn ẹ má ṣọ̀pọ̀ báwọn jà o. ẹ má ṣọ̀pọ̀ báwọn jà fúnra wọn ni wọn ó máa para wọn ẹ má ṣọ̀pọ̀ báwọn jà o. Hello madam. ẹjọ́ ta ni mò ń bá sọ̀rọ̀. Ẹ ní sùúrù ẹ lè mọ ẹni tó ń sọ̀rọ̀. Ẹ wò ó máa bẹ́tà kẹ́ farabalẹ̀ kẹ́ jẹ́ kí n sọ nǹkan tí mo fẹ́ sọ fún yín. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé àwọn la pa Kọ́lá ọmọ yín. Ó dẹ̀ ní ṣoríire wọ́n gan máa ṣọ́kù ni ìwọ ló parí lọ́mọ bó ṣe sáyẹn àwọn òbí ẹ̀ máa fọwọ́ méjèèjì bí wọ́n ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ jà kò ń ṣe wípé bóyá àdídì pa chief fúnra ara wọn Chief Adékúnlé fún ara wọn náà gbéṣẹ́ yẹn fún wa and nǹkan tó dẹ̀ sọ fún wa ni pé Kọ́lá bóyá àwọn náà mọ̀ fún ara wọn pé ọmọ àwọn ló ń bá wọn du obìnrin ni wọ́n ní pé bọ̀bọ́ yẹn ló ń bá wọn du obìnrin and. chief wo ọkọ tèmi kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ó lè jẹ́ bẹ́ẹ̀. àwọn oníṣẹ́ méjì táwọn àṣẹ nǹkan tá à ń ṣe nìyẹn so mo kàn fẹ́ sọ fún yín sí ni wípé Rẹ̀mí tẹ̀ tí mọ̀lẹ́ tẹ̀ ń fìyà jẹ kò mọ̀ kankan nípa ẹ̀ rárá àwa tá a ṣiṣẹ́ yẹn lélẹ̀. ẹ jẹ́ ká ṣe sùúrù níbi tàdé yìí o ẹ jẹ́ ká ṣe sùúrù ẹ jọ sà ẹ jọ ń bọ̀ mo ti lè rí yín ṣé náà ti ilé ìfojú kan ra. ẹ wò tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀gọ́ èmi fúnra ara mi ẹ̀mí mi ò save rárá mo ń sá káàkiri bí eku ni mi ò níbi tí mò ń gbé báyìí sí because chief mọ̀ wípé gbogbo àṣírí tó wà nídìí ọ̀rọ̀ ẹ̀ pátápátá everything ni mo mọ̀ torí ìdí yẹn gangan ni ẹ̀mí mi ò fi save because chief ready láti pa mí tí mo ṣe wà oríṣiríṣi attempt náà ti make láti pa mí ọlọ́run ló kàn yọ mí bí mo ṣe wà mo ń sùn káàkiri bí eku ni ṣe understand ọ̀rọ̀ tí ẹ̀mí yẹn ẹ fi rẹ̀ mí lẹ̀ kò sí nǹkan kan rẹ̀ mí ò mọ ọkàn pa rárá àwa tí chief dẹ́ gbèsè fún gan àmọ̀ pé Kọ́lá ọmọ yín ni chief ò sọ fún wa so iṣẹ́ tiwa làwọn ṣe ẹ ní sùúrù madam ẹ lè mọ ọkàn pa àmà. hello ìgbà mi èyí ẹlẹ́dàá mi chief ṣé lè possible ṣá chief ó lè possible. First time here máa kọ́ dalé wọn náà and you stay. All right, sir. Ìgbésí ayé wo lè lè gan-an náà? Ṣé kéèyàn ti kú gan? Ṣé kò pé ju gbogbo ilé? ẹ má ṣọ̀pọ̀ báwọn jà fúnra wọn ni wọn ó máa para wọn ẹ má ṣọ̀pọ̀ báwọn jà o. ẹ má ṣọ̀pọ̀ báwọn jà fúnra wọn ni wọn ó máa para wọn ẹ má ṣọ̀pọ̀ báwọn jà o.
pẹ̀lẹ́ rẹ̀ mi báwo la rẹ̀ mo má sọ fún ṣàrájọ náà ẹ̀bùrẹ̀ mi wíwá tí mo wá sí ìbàdàn ìròyìn rẹ̀ mo mú wa. ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ikú Kọ́lá kò ṣẹ̀yìn bàbá ẹ̀ ńkọ́ Chief Adékúnlé Badmus. Chief ni bàbá ẹ̀ báwo ni sọ. Rẹ̀mí kan tí bá sọ fún ẹ máa gbà sí mi lẹ́nu. Báwo lèmi ṣe mọ̀? Sórí èèyàn kan wà lákàtà tèmi sìn tí mo gbà lọ́wọ́ àwọn boys kan mọ̀ ń bọ̀ ń bẹ̀. Ẹni ló wá sọ fún mi pé Chief ló rán àwọn oníṣẹ́ pé ọkùnrin kan wà tó ń bá òun du ìwọ tó ń tẹ̀lé wọn náà. Náà wípé ẹ̀ẹ̀kan bá òun mú ẹni yẹn kó lọ́nà láì mọ̀ pọ́ mọ òun lẹni tó ń tẹ̀lé wọn. Ìgbà tó wá rí pọ́ mọ òun lẹni tó ń tẹ̀lé tó ń pa níwábi ó wá rán àwọn èèyàn after bọ̀bọ̀ yẹn pé kán lọ pa pé kó ti máa ṣeré òun ló sùn wọ́n tí wọ́n ń jẹ́ ìyá yẹn nísìn tó mọ ọkọ nípa ẹ̀. Ó dàbí Chief ló pa Kọ́lá. Yes. Báwo lèmi ṣe mọ̀? Èmi kàn wá tí mo kàn mú wọn tí ni bá tí àwọn kankan fìbọn mú ọmọkùnrin kan kó níwájú mi. Kí ó lè ṣe bóyá torí kan tó wà lára mi ni ìgboyà kàn gùn mi ni. Bá lọ bá wọn kí ló ṣẹlẹ̀ kí ló dé lọ́dọ̀ kò ṣáṣà sàlọ́ fọmọkùnrin ẹlẹ́kùn bá mú ìlọ sílé. Báwo ló ṣe jẹ́ kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe wá di nǹkan tó fẹ́ pa ẹ́ wádà báyìí ni iṣẹ́ agbanipa lòun ń ṣe agbanipa pẹ̀lú àwọn kan àwọn ní group àwọn ní team pé ńgbà táwọn wá pa ọmọ kan Kọ́lá inú wá bí bàbá ẹ̀ ǹjẹ́ ta ni bàbá ọmọ tẹ pa ó bá ní Chief Adékúnlé Badmus pé nítorí ẹ̀ ló fi rán àwọn ìkan lọ pa òun gbàtọ́pọ̀ tí màá ṣeré. Mo dàbí mo dá bọ̀bọ̀ yẹn mọ́. Mo dá o. Tó pa Kọ́lá. Kí ló wà sọ́kàn ọlọ́pàá lọ́jọ́ yìí? Ẹ̀rù bà mí ni mi lè sọ̀rọ̀. Mi ṣàkọ́ ni mo pa ìtọ́jú ni èmi lè sọ̀rọ̀ ìgbà mi kọ́ máa gbà mí náà ni. O dá ènìyàn mọ̀. Mo dà mọ́. Ẹnìyẹn wà ní ìmọ̀ ẹ̀sìn. Èyí tó wà lẹ́mìí ipò pa. Ó pẹ́ ní gẹ́. Ó ṣe irun sórí báyìí. Òun ni. Ẹgbẹ́ tó sọ pé wọ́n ti fáwọn ọlọ́pàá bẹ́ẹ̀ wọ́n ti wáyé tipẹ́tipẹ́ náà. Ó dá mi lè sọ̀rọ̀ ẹ̀rù bà mí. Ọmọ tó máa ṣẹlẹ̀. Ọ̀gbọ́n ìdìfẹ́ mi lọ́kàn balẹ̀ pé òun rẹ́dì láti sọ fáwọn ọlọ́pàá kò ló ṣẹlẹ̀ fún mi. Èmi àbíṣe máa rí DPO ní Rẹ̀mí máa sọ tán tókè máa rí DPO máa ṣàlàyé fún DPO. Uncle, time ti lè máa lọ. Ok. Rẹ̀mí tító ṣàràgírí o ti gbọ́. Rẹ̀mí tító ẹjọ́ bá tẹ̀kẹ̀ ṣe wọ́n. Rẹ̀mí, yeah, back to yourself. Hello, Chief. Sir? Yes, Ben, sir. Ẹ wo. Wálé ṣẹ̀ṣẹ̀ kúrò lọ́dọ̀ wa nísìnyí. Ó dẹ̀ ṣàlàyé fún Rẹ̀mí. Ó ní òun ti mọ àwọn tó pa Kọ́lá. I think the guy has a concrete evidence, sir. Ben, sir. Ó ní bọ̀bọ̀ tí ó pa Kọ́lá yẹn. Ó sọ pé ẹ̀yin lẹ rán wọn láti lọ pa. Ben. No, ó ló wà nílé òun sìn. Wọ́n ṣẹ̀ṣẹ̀ kúrò ní station wa ni. All right, sir. Okay, sir. Ma wá sìn, sir. Yes, sir. Mo ti gbọ́, sir. Okay, sir. Ẹ kú lé o. Ẹ kú lé ta ni mo bá ń lé. Chief Adékúnlé Badmus. Àṣírí ẹ̀ ti tú. Kí ló dé? Gbogbo ọkọ tó ń bọ̀ báyìí, òun ló ti tú. Sórí, àṣewà ló pa mí lọ́mọ. Èmi. Àṣíkà ni mo bá gbé láti jọ yìí. Ìjọba nǹkan tó ń sọ lẹ́nu yìí. Wo, àṣírí ẹ̀ ti wá tú báyìí o. Kí ni ṣe máa pa ọmọ ara mi? Tí mo mọ̀ pé kò ní wájú kò ní lẹ́yìn kò ní lọ́tún kò ní. Ṣé wàá máa ń kọ́ máa wàásù fún mi? Ṣé wàá rí i o? Lọ́wọ́lọ́wọ́ yìí o, gbogbo nǹkan tó ń bọ̀ báyìí, òun ló ti tú síta báyìí. Ọmọkùnrin tó rán kíkó pa mí lọ́mọ, ó ti pè mí o. Nọ́mbà ẹ̀dẹ̀ ti wà lọ́wọ́ mi. Ṣé wàá rí gbogbo ọ̀nà pátá
ta ni màá fi wá rí. wo ta ló bọ́ sí kọ́nà tó ń pòkọ̀ bànújẹ́ fún ẹ for God's sake ta ló fẹ́ dálé wa rú sí nítorí Ọlọ́run. ilé ẹ̀wọ̀n náà dàrú ilé tó ti dàrú láti gbà wo. a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹni fẹ́rẹ́ bẹ̀rẹ̀ ni ẹ wàá gbà. wọ́n ti balẹ̀ jẹ́ wọ́n ba ilẹ̀ jẹ́ seriously ṣùgbọ́n wọ́n máa jẹ́ kó yé wọn pé ọkùnrin làdá tó bá kó ọwọ́ kan àdán báyìí á fi rọ igba igi ni. Ẹ̀jẹ̀ ọ̀dájú ẹ̀jẹ̀ ọ̀dájú ìyà tó yà àpàdé pakún o ẹ̀jẹ̀ ọ̀dájú ẹ̀jẹ̀ ọ̀dájú ẹ̀jẹ̀ ọ̀dájú. Irú ikú tó pa nìyẹn tó tún pa ládìyẹn omi dànù akègbè fọ́ ìyà tó yà àpàdé pakún ikú wọgbó àdá sọnù ẹni tó fẹ́ pakú tó fẹsẹ̀ pa. Kàkílẹ̀ kú ìyá yá mọ̀ ṣáni ògùn ò ní tán láyé ká wà lọ́sọ̀rùn ilé ìwé. Ojú ni màálù fún ọ ọbẹ̀ ò dá lọ́rùn o ẹ̀gbọ́n ta ló pẹ́ kú. Hello, lélẹ́yìn tó jẹ́ wípé Sergeant Bọ́lá bí kánọjà kábọ̀. chief ló ń sọ̀rọ̀ èmi ni mo ń sọ̀rọ̀ yá jọ torí Ọlọ́run mo ní iṣẹ́ pàtàkì kan tó máa bá mi ṣe ní station yìí yẹn bẹ́ẹ̀ ni tí o bá dẹ̀ máa bá mi ṣiṣẹ́ yẹn mo fẹ́ kó careful torí awo ò gbọ́dọ̀ yá bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ sí mistake kankan àṣírí ò gbọ́dọ̀ tú tí awo bá yá tí mistake bá fi lọ́wọ́ àpẹ́rẹ́ rántí o àjọ máa wà nù ẹ̀ ni o á kàn ẹ́ o á kàn ẹ́ o o yà ṣe perfectly very good very very good àtúnṣe dáadáa jù báyìí lọ. Bágbé tani àtàgbé bí kàmúdù tani àtàlà bóyin bá tani àròrò oyin ẹ wò wọ́n àwọn eléyìí dájú bí agbọ̀n gàgbó. sọ́sà báwo lè ṣe ṣe kí ló ṣẹlẹ̀ ṣé sọ̀rọ̀ náà. Sorry ma, wọ́n ní kò sọ pé inú rò ó. ìwọ ń kọ́ ṣe bí wọ́n lè wà kátà pẹ̀lú wọn. àwọn tọ́jú wa nù sẹ́lò jẹ́ mọ́ anything wọ́n ti gba tó give up ma. Oh God, irú wàhálà ò lẹ kó mi sínsìn problem lélẹ́yìn náà ta ló ní nọ́mbà ẹ̀gbọ́n inú yín. Nọ́mbà ẹ̀gbọ́n wà lọ́wọ́ mi. ok ẹ try láti pe ẹ̀gbọ́n ẹ má sọ anything fún o. ẹni kò wá ní ilé ẹ̀gbọ́n. Sergeant Bọ́lá kí n kọ́ta fẹ́ ṣe sí wàhálà ńlá lélẹ́yìn. Ibi o, ṣe gbọ́, àbúrò mi kò kú lásán. Rẹ̀mí ò kò kú lásán. Because I was here. Mo wà ní sọ̀rọ̀ ní àná, mo rí àbúrò mi one on one, as of length. She was ill, hearty, cheerful. Now ẹ wá pè mí láàárọ̀ sí pé kí n máa bọ̀, àbúrò mi kú. Like that, just like that, àbí? bọ́ kò sí ẹni tó pa àbúrò yín bí báyìí. Oh, except no boy again. What are you saying? Kò sọ tó pa, so ó kọ̀ sùn, kò lè jí mọ́ ni. Like that, bí ẹ fẹ́ kú nìyẹn ni. Ẹ tí mo tó wà ayé lànà ti lánàá, tá a sọ sọ̀rọ̀, and then tí o ṣó yẹn ní sàn pé bóyá òun sick, ẹ wá ní pé ó kọ̀ òde kú. I won't take lying low, bá bá yín fà ni, yes. so nǹkan tẹ́ ń try láti sọ fún wa ń sìn ní pé ibi ìbàyìí náà ti pa àbúrò yín. Oh, yes. possible. Oh, possible, deep. Oh, yes. ẹ̀wẹ̀ máa ní láti take care ẹ̀jẹ̀. kí lẹ wá rí tẹ́ fi sọ pé ibi ìbàyìí náà ti pa. Ẹ mọ̀ kankan. Yes, ẹ mọ̀ nothing. Now let me tell you, ohun tí ó ṣe ń kù sí yín máa yẹ kó yé yín sẹ́. Ẹni tó pa ọmọ Chief Adékúnlé yẹn Kọ́lá tẹ̀ ń wá kiri sí tẹ̀ mú àbúrò mi sí custody yín fún on business charges. Tó yẹ kó wá kó sìn ẹni yẹn wà lọ́dọ̀ mi sí wà lóye mi sí sọ̀rọ̀ sí. tell me something. Mo ẹni yẹn wà lóye mi sí mi yẹn sọ̀rọ̀ sí. The guy now told me ó yẹ kí n mọ̀ wípé Chief Adékúnlé ló rán àwọn oníṣẹ́ pé káwọn máa lọ tẹ̀lé tó ń tẹ̀lé Rẹ̀mílẹ́kún ìyẹn àbúrò tèmi tó jẹ́ girlfriend ti chief yẹn tẹ̀lé àbúrò tèmi yẹn that stupid chief ó tẹ̀lé àbúrò tèmi yẹn ẹ wo a difference now unknown to chief kò mọ̀ pọ́ mọ́ ló ń bá òun du girlfriend pé ẹni yẹn nìyẹn kí Rẹ̀mí máa gbọ́ tòun mọ́ pé kọ́ lọ bá òun deal pẹ̀lú ẹ̀ unfortunately mo ẹni wà níbi sí unfortunately àwọn ẹni yẹn pa Kọ́lá tó yẹ kó ló tẹ̀lé àbúrò mi Rẹ̀mí unknown to chief himself.
oníyàwó lè tiẹ̀ lé o ó nílé o now nísìnyí wọ́n sọ pé àbúrò mi ló pa ọmọ òun ọ̀hún mọ̀ nípa ikú ọmọ òun tí àbúrò mi wà nígbà yẹn fún ṣé kò yẹ pé something is fishy now àbúrò mi wà kó sọ sọ pé èèyàn kò pa no no. Sergeant, see me in my office now. Nǹkan tẹ́ ń try láti sọ ń sin mi pé ẹni ẹ wà lẹ́yìn. Mi ò try láti sọ, mo ń sọ ni. I'm not trying to say it. Mo ń sọ ni. Okay. tí a fẹ́ ara rẹ̀ sọ̀kọ́ yìí. òun ni. olú ti kú yìí. ara ti fún mi ara ti fún mi ara ti fún mi nígbà tí mo ti ń bọ̀ tí mo ti bá géètì mi ṣí tí mo bá lẹ̀kùn ṣí ara fún mi because máa ń tì í ni máa ti géètì ẹ̀ máa ti lẹ̀kùn yẹn máa ti gbọ́ ẹ̀ mọ́ ní kí tó jáde. Hello ma sọmọ ẹni ká wá mú yẹn mọ̀tá débi sí ìkú ẹ̀ lábá ma ó ti kú ma ok ma ok ma jẹ́ ká máa lọ. Ẹ̀jẹ̀ ọ̀dájú ẹ̀jẹ̀ ọ̀dájú ìyà tó yà àpàdé pakún ẹ̀jẹ̀ ọ̀dájú ẹ̀jẹ̀ ọ̀dájú ẹ̀jẹ̀ ọ̀dájú irú ikú tó pàdéyà. báwo ló ṣe wá ṣẹlẹ̀ tó jẹ́ pé òkú ẹ̀yìn ẹ̀ la tún wà lọ bá. Madam, will you surprise him? No surprise him, no. Even more. Because ọmọkùnrin náà wà nílé mi ni mo ti mú kí ẹ láti àná tí má tilẹ̀kùn má ti géètì mọ́ madam kí dání kó má bàa sá lọ ni. Now for the fact pé àwọn kan wá wọnú ilé mi wọ́n já lọ́ọ̀kì gate wọ́n ṣílẹ̀kùn yàrá wọ́n pamọ́ bẹ́ẹ̀ ṣóòsì pé ejò lọ́wọ́ mi yẹn sọ tẹ́lẹ̀ kò lè sẹ́lẹ̀ chief Adékúnlé nìyẹn kó àwọn ọlọ́pàá ìkẹyọ arrest was for all. kò possible láti arrest the chief because kò sí strong evidence ta ní sí olóṣùtúkú yẹn a lè arrest ẹ just like that ó dìgbà tá a bá rí strong evidence òun la máa fi attack chief yẹn òun la máa lè fi arrest ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé láti wákàtí ìlọ títí tá a máa fi parí investigation wa mi ì fẹ́ kó bá anybody àbí ẹ̀dá alààyè kankan sọ. omi dànù akègbè fọ́ ìyàwó tó yà fàdé pakún ikú wọgbó àdá sọnù ẹni tó fẹ́ pakún tún fẹsẹ̀ pa. ẹ̀jẹ̀ ọ̀dájú. ẹlẹ́dàá mi ò irú kí eléyìí Olódùmarè tí mo sì sọ pé mo ní fojú sunkún ọmọ mọ́ ẹlẹ́dàá mi mo sì bí ọ tó Ọláwálé ò fọ̀rọ̀ ètò létí ó jìnnà sí mi pọ̀ ọmọ ṣé o ẹlẹ́dàá mi. ẹ̀yin náà ti kó kínní ìkéde mo ṣàlàyé fún mi inú gbogbo àtàbà lè ṣàkẹ́sà kí rẹ̀ mi jáde kúrò níbi tó wà ẹ̀ sáré. Ọláwálé mo gbìyànjú Ọlọ́run ni ọ̀gbájò. àbá kò sí lọ́wọ́ báyìí sí gbogbo bí tẹ bá mọ̀ sáré ẹ̀ torí ẹ̀ máa rí pé mo gbẹ̀san o máa gba ẹ̀san. ọgbẹ̀san Ọlọ́run sì dúró tí wọ́n ọgbẹ̀san tí kò jí ẹsẹ̀ rẹ o kò ní lọ láì jìyà Ọláwálé dákun mọ́ mi kàn mọ́ sojo
ẹlẹ́dàá mi ó tì ọ́ lẹ́yìn Ọláwálé gbogbo ohun tó bá gbàdá fún sọgbọ́ ẹlẹ́sẹ̀ rẹ̀ nínú láì jìyà tí ìfò jíyà ẹ̀ṣẹ̀ rẹ̀ wò ẹlẹ́dàá bàbá yín yóò tì yín lẹ́yìn ẹlẹ́dàá yá yín yóò tì yín lẹ́yìn ẹlẹ́dàá tèmi náà kò ní fi yín lẹ̀ àwọn alára ilẹ̀ wọ́n wà lẹ́yìn yín ojú ò ní tì ọ́ tí ìfò nínú láì jìyà yóò jí ẹ̀ṣẹ̀ rẹ̀ lágbára ẹlẹ́dàá mi yóò jí ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ti gbọ́ mọ́ mi nìkan. Eje Odaju. Eje Odaju. Julie. Just stay back. What you can see? Can you see? Hello. Can you see? Ibo ni ẹ. Wọ́n jọ Ibo sí mi. Ibo kọ́ ni mi, Yorùbá ni mi. Yorùbá ni ẹ. Òun kò ní dá fún ẹ. O wá ń fi èdè Ibo sọ̀rọ̀. O impersonate àbí sọ́dọ̀ tèmi. O fẹ́ kí n mọ bí ti wá àbí? O fẹ́ kí n mọ bí ti wá? Ta ló rán ẹ sìn? Tẹ jẹ́ àbí máa fi ìbọn fọ́ orí ẹ sìn. Ta ló rán ẹ? A ní kò jẹ́wọ́ fún wa. Jẹ́wọ́ fún wa. Wo tó bá jẹ́wọ́, mo lè yìn mọ́ pa ẹ o. Wọ́n lè mú mi sí o. Irú question wo lẹ ń bí mi yìí? Ẹ̀dùn náà, ṣé mo kéré jù láti rán mi iṣẹ́ yìí? Ẹni ta ló rán mi iṣẹ́, mo lé mi fúnra mi mo rán mi iṣẹ́. Ó dáa, tí wàá fẹ́ gbọ́, ìyá ẹ̀ ló rán mi iṣẹ́. Bastard! Pẹ̀lú gbogbo tọ́jọ́ ta fún ọmọ yìí, ó refuse láti jẹ́wọ́ àbí? Mo ń bọ̀. Jọ̀wọ́. Bastard! Ìyá ẹ̀ ló rán mi iṣẹ́. Ìyá ẹ̀ ló rán mi iṣẹ́. Ṣé wọ́n sì? Ìyá wa ló rán ẹ, wàá jẹ́wọ́ sí. Now, before counting of 3, tó bá jẹ́wọ́, màá fọ́ orí ẹ. Ní kò jẹ́wọ́. 1, 2. Sọ́mọ. Ṣé o ti jẹ́wọ́? Bọ́bá yóò jẹ́wọ́, kò cooperate ara. Kò jẹ́wọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ń tọ́ṣọ ẹ̀ kó sọ̀rọ̀. Ìwọ ọmọkùnrin, kí ló ń fìyà jẹra ẹ fún? Ìwọ gangan kó la need now. Tó bá jẹ́wọ́ fún wa, a máa release ẹ̀ wá máa lọlé. Leader yín gangan tó ràn yín iṣẹ́ òun la need. Tó bá dẹ̀ ti débi, a máa release ìwọ wá máa lọ sílé. Ṣèyí láìpẹ́ ẹ wo obìnrin bó ṣe sọ̀rọ̀ tó nọ́pọ̀ lọ́nu. Shut up! Ẹ má bínú jàre alábíàmọ̀ ìyá dáadáa. Ìyá yín ló rán mi iṣẹ́. Ọ̀gá, ẹ jẹ́ ká fún ẹsẹ̀ máa méjèèjì. Ó máa jẹ́wọ́ fún wa. Kò tí ì lè tó yẹn. Wo bí. Corporate pẹ̀lẹ́ mi. Èmi mo head gbogbo station yìí. Tó bá jẹ́wọ́ fún mi, màá release ẹ̀mí ni mo lè gbà ẹ́. Jẹ́wọ́, tó bí wọ́n bá ti jẹ́wọ́, wàá dẹ̀ máa lọlé. Ẹ ṣọ́. Mo promise ẹ. Òwe mi náà gbogbo nǹkan tí mo fèsì lóòótọ́ ẹ̀mí kan mo ránra mi ó léèyàn tó rán wa. Bẹ̀bẹ̀ sọ pé máa release mi yìí inú mi á dùn tẹ́ bá ṣe bẹ́ẹ̀ o. Má sọ ẹni tó rán wa má dẹ̀ sọ àdírẹ́sì ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa rí. Chief. What was it? Ọ̀gá, má lọ jù kú. Ọmọkùnrin ti dákẹ́ ṣá. Á jẹ́ wípé ejò lọ́wọ́ nú nìyẹn o. Wọ́n máa múlẹ̀ láàrin ara wọn nìyẹn o. Oh God. Anyway, mo mọ̀ ẹ̀kọ́ náà máa mú wọn jọ kàn ṣá. Ẹ pààkì òkú ẹ̀. Tọ́lọ̀. Chief, ó ga o, ẹ kú iṣẹ́ o. Ẹ ṣáà máa ṣe gbogbo ẹjọ́. Ọjọ́ kan wà tèmi àti máa fojú kojú gbẹ̀gẹ̀ ya gbiná lọ́jọ́ náà. Ẹ lè mẹ́ tó ń sọ̀rọ̀, ẹ tí lè mẹ́ tó ń sọ̀rọ̀. Àwọn ọmọ kò fẹ́ kó yé yín ni wípé èmi mọ̀ o pé kú bàbá mi, ìyá mi àti àbúrò mi tó kú recently kò ṣẹ̀yìn yín. Ẹ̀ ń ta fà sókè
ẹ̀yin ló borí bọ́ba yóò bá rí yín kọ́. àwọn ọmọkọ́ tí màá ti bá fojú kojú báyìí lálàálù lọ́jọ́ náà. ṣé oríjọ́ ta bá fojú kanra wa tó sọ yẹn kó wá tó di pé àfojú kanra wa láti sìn lọ ní kú tí ń lé ẹ kiri o. ó dẹ̀ máa lé ẹ títí. tá a máa fojú kanra tó lè máa kú ó máa lé ẹ lékú lọ́wọ́ ni. wọ́n kó lórí ẹ̀gbọ́n fún mi irú mi kọ́ náà halẹ̀ mọ́. Dàgúrò ò ṣe jẹ Dàgúrò ò ṣe jẹ ìjẹta ẹjẹ tẹtẹ ẹ má jẹ Dàgúrò Dàgúrò ò ṣe jẹ ìjẹta ẹjẹ wàásù ẹ má jẹ olóbè sàn o Dàgúrò ò ṣe jẹ Dàgúrò ò ṣe jẹ Dàgúrò ò ṣe jẹ. bàbá ẹ rí i pé ìwọ̀sí ta lé mi ìwọ̀sí ńláńlá òun ló ta lé mi ká gbọ́ pé irú mi ọmọ nọ́ṣánnáṣán báyìí lọmọ yẹn o òun ló ń da ẹ̀mí kínní ìlàmú bí mo ṣe tó lẹ̀ yìí kó tiẹ̀ bẹ̀rù gbogbo ọgbọ́n tá a dá lórí ẹ̀ pátápátá pàbó ló já sí tábà ti mú bí ló ń yọ bọ́rọ́ bí tábà ti mú bí ló ń yọ bọ́rọ́ bí kí ni ká ti gbọ́ tí mo dẹ̀ ní lálàfẹ̀yìntì bàbá ojú òní tì yẹn má jẹ́ kójú tì mí o èèrà kankan ò gbọ́dọ̀ rà mí o. wo ojú òní tì ọ́ àmín. bẹ́ẹ̀ sì lágara òní dá ọ bí wọ́n ṣe fẹ̀yìntì mí lèmi náà fẹ̀yìntì àwọn ọ̀pá kí ọ̀là kẹ́bá kẹfà olódòdẹ àwọn oníbàtẹ́pẹ̀lẹ̀jà tí bá ní jà láláì fọwọ́ kan ni wọn ò gbọ́dọ̀ jójú ó tì mí kójú ọ̀bá ti wá tì mí kò ní tìwọ́ náà wò ó ń bọ̀. aró ní gbojú aṣọ kọ̀ǹkọ̀ ní gbòǹlódò aró ní gbojú aṣọ kọ̀ǹkọ̀ ní gbòǹlódò aró ní gbojú aṣọ kọ̀ǹkọ̀ ní gbòǹlódò olórúkú ìróníran ìróníran aláwẹ̀ sílẹ̀kùn fọlọ́rọ̀ ọlọ́rọ̀ sílẹ̀kùn fọlùwà ìyá àgbà dúdú rẹ̀gírẹ̀gí ibà dúdú sẹnu bá pẹ̀lẹ́ bẹ́ẹ̀ bá ń bẹ lápẹ́ eré mi ẹ sáré tètè kẹwàá jẹ́ mi ní òhó bó sì jẹ́ yànà ọ̀sálẹ́wà ẹ sáré tètè kẹwàá jẹ́ mi ní òhó ìpè rere ni mo pè yín ìjà rere ni kẹwàá jẹ́ mi. sífù torí tí mo wò tán nísìn ọgbọ ọmọ tó yọ jáde yìí alágbára ọmọ ni o kódà bá a sì nílé fógún ọdún n ò rò pa lè bá bẹ́ẹ̀ ni mo sọ fún ọ wo ọmọ yìí ṣe lọ́gbà torótoró àfàìmọ̀ kọ́ mọ̀ jẹ́ pọ́ ọmọ yìí gan ni ọ̀dọ́ lágbónú. bàbá ẹ jọ kí lẹ fẹ́ ṣe sí gbogbo ohun tó bá gbà ní kẹjẹ ká fún ṣó ti yé yín sí ẹjọ ojú ò gbọ́dọ̀ tì mí. o ò ní kú torí kú kan ò ní pẹta lójú ran wo ibà ó ibà ibà ó ibà ibà ó ibà ìbà bá lélẹ̀ lónìí ọlọ́ràngún àga ìbà yálé ilé ẹlẹ́gbẹ̀rin àpótí ìbà ọmọdé ilé lónìí abìdí pẹrẹsẹ lórí ẹni àdáṣe ní ìhun mọ ìbọn gbọ́dọ̀ ń mọ mojú bẹ́ẹ̀ yan ọ̀pá kí ọ̀là ké báńkẹ́ fún olódò dẹ ìbẹ̀yìn oníbàǹtẹ́pẹ̀lẹ̀jà tí bá níjà lálẹ́ ìfọwọ́ kan ni mo ṣe bà. ẹ má jẹ́ ohun mi o ntí mo dáwọ́ lé yìí àṣejè báyìí lálákàn ṣepo ọ̀yá bọ́wọ́ ẹ wá fi pawọ́. ẹ ṣé bàbá. ìwọ ò ní kú ẹ ń bá ní okú yóò kú bá jáde kú tó ń tò gbóró ẹni bá ní ọ̀sà àìsàn ní ọ̀sà àìsàn gbòǹgbò ọ̀nà ní gbàkú yeye kú ọ̀tá lè rẹ ní ọgbàkú ẹ kú wò ó rèé gbàmú ó nu. ṣé mo lè ṣẹ́po. ṣẹ́po ọ̀yà gbàpò sọ wá rí tí mo fún un ọ wá bíbọ pẹ̀lú ọmọ ìwọ ṣe jọ fojú rinjú ọgbọ́ ọ wá gbìyànjú kan ó rí i pé kínní ìkan ọmọ yìí la bọ́ báyìí kan lápẹ́rẹ́ gbogbo oògùn tí ń bẹ lára rẹ̀ pátá ni ó bàjẹ́ yàtọ̀ síyùn yóò gbẹ̀kú ni àfi bí kínní yóò bá kàn la. bàbá kò jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ ẹ ṣe tí yóò ní bàjẹ́ ẹ ní tẹ́
ẹ ní tí ẹ ní daṣọ àbùkù bóra ẹ wo ẹ̀yin náà ẹ gbélé gbọ́ máa wá fún yín lábọ̀ àmọ́ tó bá lè rí bẹ́ẹ̀ tó bá ṣe lè rí bẹ́ẹ̀ ó dìgbà náà nù ẹ jẹ́ n fi lè rí bínú. Adékúnlé mo ṣòògùn àìkú fún ọ o tó ń wádìí ẹ ò ṣe wọ́n kú rí ni. ọlọ́run ní dójú tì yín o àṣẹ kò ní yẹpẹrẹ yín o àṣẹ ọlọ́run ní dààmú yín o àṣẹ ẹ wo máa wá fún yín lábọ̀. o ṣeun Dékúnlé irúnmọlẹ̀ ọmọ ti ọ lẹ́yìn. ìwọ o rò pé o lè escape ni. Ọláwálé ìbọn odòdì ọmọ ọwọ́ mi kú lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ mi kú lójú ẹsẹ̀. Láwálé ṣé wọ́n nu. a ti sùn. o ṣe ẹyin o fẹ́ kó wá bá mi ní abúlé ní ọ̀la ní kíákíá àwọn aráabí ti ń gbé ọwọ́ kọ́wọ́. kí lẹ rí. bẹ́ẹ̀ ni mo bọ̀ wá bá mi lábúlé ní kíákíá. mo ti gbọ́ tó bá di kùtùkùtù ni máa kó lẹ́kọ̀ọ́ ní ẹ̀ máa bọ̀ lọ́dọ̀ yẹn. o ṣeun mọ̀ bọ̀ mo retí ẹ o dákun bàbá mi mọ̀ bọ̀. ẹ ṣe ẹ pẹ́ fún mi àwọn máa rí yín bá ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ màá kọ́ ẹ̀ lára ní kùtùkùtù. o ṣeun o ṣe. ẹ ṣeun. ẹ dà mí ṣàánú mi o ọmọ yìí wọ mi lọ́wọ́ o. dákun ṣàánú mi. dákúrò ò ṣe jẹ ìjẹtẹ ìjẹtẹkẹ ẹ má jẹ dákúrò ò ṣe jẹ ìjẹtẹ ìjẹ wàásù ẹ má jẹ olóbè sàn o dákúrò ò ṣe jẹ dákúrò ò ṣe jẹ dákúrò ò ṣe jẹ ìjẹtẹ ìjẹtẹkẹ. kàyéfì ńlá gbáà ni o. nǹkan tó dùn mí lórí ìyẹn ó ṣọ́ pé ọ̀rọ̀ tó ń sọ fún ẹ yìí kì í ṣe àhesọ ọ̀rọ̀ lásán láti fi dalẹ̀ ẹ̀rú báyìí. ọ̀rẹ́ mi ní tí mo kọ́kọ́ rò gan-an òun ló sọ yẹn àfìgbà tí mo bẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan tí mò ń rí tí mò ń gbọ́ ó jẹ́ kí n nígbàgbọ́ pé ọ̀rọ̀ yẹn farapò tọ́. òótọ́ báwo òótọ́ ó máa gbọ́dọ̀ ọjọ́ òótọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rẹ́ tó bá lọ jẹ́ òótọ́ ọ̀rọ̀ gba sùúrù o ọ̀rọ̀ yìí gba sùúrù torí tí ewúrẹ́ ilé ẹni bá sá wọlé alágídí tá a bá fi sùúrù tó ìyá tó jẹ ewúrẹ́ a máa jolówó ẹ o bí wọn bá dẹ̀ máa bẹ́ṣù jẹun síbi ẹ̀ gbọ́dọ̀ gbọ̀nà báyìí ni. ọ̀rẹ́ mi ṣìṣe kù súnmọ́ bí náà. try ẹ wò. iṣẹ́ ọ̀rẹ́ wọ́n ti lọ́gbọ́n láì tó jẹ́ ká pàdé nǹkan ti ṣe abẹ́ ìlú púpọ̀ nǹkan lára ṣùgbọ́n nǹkan tó sọ ẹ jẹ́ ká dán yẹn wò bí ọgbọ́n náà jẹ́ ká lọ. ẹ méjì ẹ disappoint ara yín o ẹ disappoint ara yín gidi gan ni kí ló dé kí n fún yín ní assignment kẹ ṣe tì tẹ fi ṣeré yẹn ò dáa o. Sir, all the necessary information tó yẹ kí n máa pass fún ilé ìwọ pass sir. Ìgbà tẹ́ fún mi níṣẹ́ wípé kí n ṣe fún tirẹ̀ mi pé kí n fi poison sínú oúnjẹ fún mo fi sí ó dẹ̀ jẹ́ tó ṣe jẹ́ ló kú straight kò dẹ̀ sẹ́nibọ̀dì tó mọ̀ wípé poison ló jẹ. Àǹtí Wálé èmi ni mo fún yín ní address tó fi lọ pa bọ̀bọ̀ tó ní evidence to prove so sir mo ń ṣiṣẹ́ mi bí iṣẹ́ sir. pọ́sì tó fún rẹ̀ mi ló fi kú. Yes ìgbà tó jẹ poison ló kú.
ẹni mo ti yẹn dá mi lójú dáadáa náà mo kò ṣe ìwọ ń kọ́. bàbá mi gbìyànjú o mi ń gbìyànjú gidi bàbá yẹn wèrè ni ó wíkẹ́ẹ̀dì gidi in fact ó yí gidi ẹ bá rí bọ́ọ̀ ràn á tú sí àyìn á tú sí lára kókó tí ẹ kò wọlé ẹ̀rù gan tiẹ̀ ń bà mí kó má lọ kókó ra àmọ́ tó wà lára ẹ̀ bàbá mo gbìyànjú o. ẹ tú sí ẹ̀yin kò wọlé ibi yẹn gan-an ni mò ń lọ kí ló ń ṣe yín gan-an ẹ mọ̀nà tó yẹ kẹ́ gbígbà ni ó máa ṣe o wo ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín o mo kàn fẹ́ wọ̀ ní ni ṣé mo pé tí yáwá bá dé gbogbo yín lẹ̀ ń lọ sí i tó bá kànràn tèmi o ṣe understand sí ẹnìkan kì í rí ọjọ́ mú o ṣe ti understand wọn ò lè rí èmi mú lágá ni màá yọ. bàbá. ìwọ tiẹ̀ làánú ẹ̀ ń ṣe mí jù ìwọ tó jẹ́ gẹ́gẹ́ bí ọlọ́pàá agbófinró ṣé mo pé tó bá mú ẹ̀yà tiẹ̀ máa pọ̀ kó ní ká kó lọ ṣọ́ra ẹ̀ ṣá. ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká wo yá sa o. bàbá èmi wá ń kọ ẹ lè gbé mi fò. àní tó bá ti di yáwá sẹ́ ẹni orí bá yọ ó di léde. màá sì máa jẹ́ màá jẹ́ kẹ́ gbọ́. bàbá ẹ kú lè rìn. máa jẹ́ káàbọ̀. màmá ẹ ká sọ ẹ ká sọ so ẹ sọ fún fọ́ọ̀mù yẹn pé màá rí yín rẹ̀. ok sir. ìwọ dúdè mi àwọn àjáde máa dá mo ń jáde lọ sí you understand mi ò ní pẹ́ dé. kó bá mi sí oúnjẹ sílẹ̀ ẹ̀fọ́ ni kò ṣe o kò dẹ̀ fi gbìn yẹn sí. kò sí wàhálà ẹ má pẹ́ máa dẹ̀ ó dàbọ̀ ẹ má pẹ́ o. assignment kẹ ṣe tì tẹ fi ṣeré yẹn ò dá o. Sir, all the necessary information tó yẹ kí n máa pass fún yìí ló pass sir. Ìgbà tẹ́ fún mi níṣẹ́ wípé kí n ṣe fún tirẹ̀ mi pé kí n fi poison sínú oúnjẹ fún mo fi sí ó dẹ̀ jẹ́ tó ṣe jẹ́ ló kú straight kò dẹ̀ sẹ́ni bọ́dì tó mọ̀ wípé poison ló jẹ́. Àǹtí Wálé èmi ni mo fún yín ní address tó fi lọ pa bọ̀bọ̀ tó ní evidence to prove. So sir mo ń ṣiṣẹ́ mi bí iṣẹ́ sir. bọ́sì tó fún rẹ̀ mi ló fi kú. Yes ìgbà tó jẹ poison ló kù. ẹni mo ti yẹn dá mi lójú dáadáa náà mo kò ṣe ìwọ ń kọ́. bàbá mi gbìyànjú gidi bàbá yẹn wèrè ni ó wíkẹ́ẹ̀dì gidi in fact ó yí gidi ẹ bá rí bọ́ọ̀ ràn á tú sí àyìn á tú sí lára kókó tí ẹ kò wọlé ẹ̀rù gan tiẹ̀ ń bà mí kó má lọ kókó. madam ẹ ṣe kàn mí ẹ really try it tẹ́ ẹ̀ kì í ṣe ọlọ́pàá lè mú evidence báyìí lè mú àmì fún mi ẹ try madam this is evidence number 1 àti lè lè báyìí. kí ló dé. ṣe evidence tẹ mú wáyé tá a bá lò ó bíi pé bóyá mú bíbà yìí tá a bá mú ní bíbà yìí ó lè jàjàbọ̀ bọ̀ ẹ jẹ́ ká mú ibi tí ò ti ní jàjàbọ̀ ó lè lóun kọ́ pé fọ̀sán wọn jọra yẹn. kí la máa ṣe báyìí mọ́. mo fẹ́ kẹ́ ẹ mọ bá mi mọ́nítọ̀ ẹ̀ láti ìsìn lọ mi ì dẹ̀ fẹ́ kẹ́ jẹ́ kó mọ̀ pé ẹ̀ mọ́nítọ̀ wọn ó yẹ because tó bá mọ̀ ó léwu ṣé wàá rí àwa náà àwa àti bẹ̀rẹ̀ iṣẹ́ láti ìsìn lọ even ọlọ́pàá tó wà láàrin wọn gan ògbọ́n ti rògò because mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ látara ẹ̀ lọ. madam ó rí lè jọ mí lójú ọlọ́pàá tàtó palẹ̀ máa sá sábọ̀ abẹ́ àbọ̀ ẹ̀ òun náà tún wà pẹ̀lú wọn àfikún náà ṣọ́ wa o ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ ṣàìpọ̀ ti sọ mí dàgbà alẹ́ báyìí ẹ bá mi ṣọ̀pọ̀ ọwọ́ tẹ̀wọ̀n. ẹ tún padà sẹ́yìn nìyẹn ọwọ́ tẹ̀ ti tẹ̀ wọ́n báyìí lágbára Ọlọ́run ṣe rí ọlọ́pàá tó wà láàrin wọn ara àwọn èpò tó wà nínú àlìkámọ̀ nìyẹn kò sí báyìí fẹ́ ṣe no how èpò máa wà láàrin àlìkámọ̀ but èmi ò tí mo jẹ́ DPO station máa yọ wọn. ẹ ṣe mo dúpẹ́ ma fóònù mi ń kọ́. madam ẹ nílé mú lọ sìn because evidence number 1 yẹn. síìmù mi máa wà nù ẹ. tó bá jẹ́ ti síìmù yẹn ẹ má wọ̀ ẹ ṣe. ẹ má ṣòpò báwọn jà ẹ má ṣòpò báwọn jà fúnra wọn ni wọn ó máa para wọn ẹ má ṣòpò báwọn jà o ẹ má ṣòpò báwọn jà ẹ má ṣòpò báwọn jà fúnra wọn ni wọn ó máa para wọn ẹ má ṣòpò báwọn jà o. chief olóńsọ̀rọ̀ orúkọ mi ni Adékúnlé Badmus
Chief Adékúnlé. Ṣàlàfíà ni. Mo ń gbọ́. Wálé, kí ló ṣe ẹ́ tó ń ṣe yan bí ọ̀ka? Sórí position tó wà ẹ́ ó lè máa rò pọ́mọdé ní ẹ̀. Àgbàlagbà ní ẹ̀ kò lè dá kágbà ẹ̀ máa ṣòro bí èwe. Ọmọ mi ní ẹ̀. Sórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò sí bá a ṣe lè yanjú ẹ̀ láàrin ara wa. Èmi kan, ìwọ kan. Ọlọ́run ṣì kẹta wa. Báwo lẹ ṣe rò pé ẹ ṣe máa possible? Ẹni tẹ́ pa bàbá ẹ̀, tẹ́ pa ìyá ẹ̀, tẹ́ pa àbúrò ẹ̀, ẹ wá fẹ́ kó bá yín ṣèpàdé. Sórí tá a bá pàdé àníyàn nínú ọ̀rọ̀ ṣùgbọ́n tá a bá pàdé ṣó ọmọ mi ni ẹ̀ ilé ayé á tún dùjú tàtẹ̀yìn wá lọ. Sórí gbogbo nǹkan tá a rò pé ṣẹlẹ̀ yẹn á di àfihẹ́yìn tí eégún fi ṣọ. Ó ti gbọ́, jẹ́ ká pàdé. Ṣó ti gbọ́? Mo sorry, mi ò lè ṣe yẹn. Okay, màá bá yín ṣe meeting yẹn, but on one condition. Sọ condition ẹ fún mi. Kí ni condition yẹn? Èmi ni máa choose ibi tá ti máa meet. Oh, tó bá gbé nǹkan tó fẹ́ nìyẹn. Kò sí nǹkan tó wrong nínú ẹ̀. Ibikíbi tó bá fẹ́ jẹ́ ká pàdé. Bójú òfurufú, bójú orí omi. Mo ready. Good day. Ó dàbọ̀. Wà mí báyìí mo dúró dé. Kí ló dé? Má wọ̀rẹ́. Mi ò bá ti jà wá. Èmi náà bá ti jà wá. Kí ló dé? Kí ni mo ṣe fún ẹ tó bẹ́ẹ̀? Kí ni mo ṣe fún ẹ tó bẹ́ẹ̀ tó fi di pé o ṣàmúra kankan ní pé gbogbo tí a sì ti lè fi jó o fẹ́ kí gbogbo ayé mọ̀ má tún náà ṣeré mi náà. Màá tú bẹ́ẹ̀ ni mo sọ. Màá tú tí ò ní kó ẹ kan ṣoṣo. Ó kàn dùn mí. Bẹ́ẹ̀ tó yẹ káwọn èèyàn máa tàbùkù bá láwùjọ náà ń wárí fún. Ó ṣe mí láàánú. Ẹ̀yin pa bàbá mi, ẹ pa ìyá mi. Ẹ lọ́wọ́ ní kó àbúrò mi wá ní kájọ wá sọ̀rọ̀. Ọ̀rẹ́ náà fẹ́ gbọ́ ọmọ tó ń ṣe wá. Ilé ayé ò wá yí ẹ ni. Tí ilé ayé bá yí ẹ dáadáa, wàá mọ̀ pé àwa tí wọ́n ń wárí fún ló yẹ kó máa bá nírú nǹkan tó ṣẹlẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni ohun àmúṣagbára náà máa ń wà. Wálé, ó lè wà báyìí láwùjọ kó má wúlò fún wa káwa náà má wúlò fún ẹ. Jẹ́ ká sọ̀rọ̀ ẹni tùbí ẹnu bí. Lọ́nà wo? Orí bíbẹ́ kọ́ ló mú orí fífọ́. Jẹ́ ká yanjú ẹni tùbí ẹnu bí. Chief, ẹ tún kọ́ àwọn èèyàn wá ni. Lẹ́yìn tẹ́sán pé kémi àtijọ́ wá sọ̀rọ̀ lé wa nìkan ṣoṣo. Mo là bá ti jà wá, ìwọ náwó ọjà ni. Ìwọ jáńjálá yìí. Kí ni nǹkan tó rò pé ó jẹ́ náà? Kí ló já mọ́? Wo
jẹ́ kí n sọ fún ẹ mo délé ayé sin ẹ o ojú tí mo fi ń rí kọ́ ló fi ń rí o etí tí mo fi ń gbọ́ kọ́ ló fi ń gbọ́ o gbogbo agbára tí ìbá nítorí mo gbọ́ pé ìbọn ò lè ràn ẹ́ gbogbo agbára tó o bá ní ó kéré màá sọ fún ẹ pé tí àgbàlagbà fi ń jẹ̀kọ abẹ́ ìwé báyìí ló wà kò dẹ̀ fi ń hàn ọmọdé ó wá ń ṣe bẹ́ẹ̀ ni pé n tó ṣẹlẹ̀ àrírú ẹ̀ rí àrírú eléyìí rí ẹrù la fi ń dábọ̀ lọ́rùn bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ sí ní gbèsè ìsúnbà ní gbèsè gangan ó lé mi pa ìyá ẹ̀ mo pa bàbá ẹ̀ bẹ́ẹ̀ ni mo pa wọ́n àbúrò ẹ̀ tó wá ní mo pa ẹ̀ ó nídìí àbúrò tiẹ̀ ló jẹ́ kí mi fi ọwọ́ ara mi gbé ọmọ mi sí ló jẹ́ kí n fi ọwọ́ ara mi pa ọmọ mi wá ní ẹ mú. ilẹ̀ àfilẹ̀ ilẹ̀ ló ń jájá mọ́ṣáláṣí pẹ̀lú ẹ̀ wá ń gbọ́rọ̀ bí ẹni gbàgbà ọtí ta ni ẹ́. Chief mo kí yín ẹ gbìyànjú àmọ́ ẹ ti gbàgbé ni pé bí màá pa ẹ́ ni màá gbà ẹ́ lẹ̀ wá èmi náà múra yín wá ni bẹ́ẹ̀ ni mo sọ. àwọn àti èmi fẹ́ fi test ẹ̀ ní wá jẹ́ ká sọ̀rọ̀ nítorí ibi. èmi ò bá yín mọ́wọ́ eré wá mọ́ ẹ ti nawọ́ ìjà sí mi àkújà tán sí ni. kò sí ojú ẹ̀ sọ. á sọ. everybody. ó dákẹ́ ẹ̀rọ ìfọwọ́ ẹ̀ sókè náà. Chief wípé ẹ̀yin tí gbogbo èèyàn ń wò níta wípé èèyàn pàtàkì ní láwùjọ àṣì ẹ̀yin lọ bàyè jẹ́ Chief ó tiẹ̀ dábàá ẹ wo ẹjẹ́ sọ fún yín o sẹ́ni gbogbo nǹkan bá tàjẹ̀ sọ látàárọ̀ gbogbo ẹ̀ lọ́ọ́ ti rìkọ́ọ̀dù sílẹ̀. ó dà bẹ́ẹ̀ ó yá tí ẹ bá gbìyànjú láti perform any nonsense I will deal with you ó yá. ẹ má yẹ kọ́ wọ́n yẹn wálé o. Ẹ̀jẹ̀ ọ̀dájú ìyà tó yà àpàdé pakún o. Ẹ̀jẹ̀ ọ̀dájú ẹ̀jẹ̀ ọ̀dájú. Yeah, baby báwo ni ṣùgbọ́n pa meet ọ̀rẹ́ mi tó ń meet sweetheart mi ó ló ń tọ́jú mi látọjọ́ yìí. báwo ni ṣé wàá okay. ẹ kú tọ́jú ẹ ṣe gan. Yeah, actually ọjọ́ yẹn tó pè mí yẹn ọjọ́ ẹ mú wa. ó tiẹ̀ dá bẹ́ẹ̀. ọ̀rẹ́ báwo ni. má báwo ni ìgbà tí n ti délé tí mi ti báyìí mi ti mọ̀ pé bí ló máa wà. bí báyìí mo wà náà jẹ́ kó fẹ́ ń jókòó wá jókòó náà. kíta ní jókòó olórí burúkú ni ẹ́ olórí burúkú ni ẹ́ lẹ́lẹ̀kẹta. àǹtí ẹ jọ kí ló ṣẹlẹ̀. ọmọbìnrin yìí àwọn mẹ́ta la jọ ń rìn olórí burúkú yìí ó lọ takọ̀ rẹ wa ó lóun ló pa ọkọ ẹ̀ ó tún lọ sí police station ó tún lọ jẹ́rìí pa póun ló pa ọkọ ẹ̀. ṣé kò ṣe òun ló pa ni bébí má da òun ló pa o òun ló pa. kò dẹ̀ ní dáa fún ẹ fún nǹkan tó sọ yìí wọ́n dẹ̀ máa wò ó aṣígí ti tú o àti rẹ́ni tó pa Kọ́lá bàbá Kọ́lá òun ló pa Kọ́lá torí pé kí ni kò mọ̀ pọ́nmọ òun ni torí pé kò fẹ́ kí ó rí ọkùnrin kankan pẹ̀lú ọ̀rẹ́ wa torí ẹ̀ ló ṣe ṣekú pa ìwọ lórí burúkú aláyébàjẹ́ yìí wo má tiẹ̀ pè mí má tiẹ̀ yẹ kí n rí nẹ́tọ̀ọ̀kì ẹ mọ́ lórí burúkú ló ṣì. tó bá fẹ́ máa lọ kó máa lọ wọ́n ló mọ̀ mí gan mo bá gbogbo yín ṣe mọ́ ẹ tiẹ̀ fi mí sílẹ̀ mo bá yín ṣe mọ́ bébí má dáhùn ṣó wa ókè ní tiẹ̀. ta ni bèbè èmi ni bébì let me tell you something ṣé o ní pé mo sọ fún ẹ lórí ọ̀rọ̀ yìí mo ní báwo ló ṣe mọ̀ òyí pé ọ̀rẹ́ ẹ̀ ló pa Kọ́lá ó ní dandan òun ní orí igbá kankan bí ìgbà tó jẹ́ pé wà ń bẹ̀ ṣùgbọ́n àwọn tó sọ wọ́n ní bàbá Kọ́lá gangan chief gangan ló pa ọmọ ìfúnra ẹ̀ lọ́rọ́ àwọn aya assassin pé kọ́ lọ pa let me tell you something nǹkan tí wọ́n bá mọ̀ ni kò mọ̀ excuse me let me tell you something we have to call a spade èmi ò ní interest lórí jẹ́ kí relationship wa kó close now. now baby má yẹn kó but baby o ò lè lọ báyẹn now oh my baby tóun ò dé rí now kò yẹ kí yẹn bọ̀ again now. lórí kí ni it's between myself and my friends na ma settle ẹ. kò ṣe ní lọ ìkà ni ẹ
ìkà ni ẹ́. Yes, tó bá jẹ́ mi ni màá ṣe jù ìtọ́ ṣe yẹn lọ. Ìwọ náà. Tí bá máa lẹ́ máa lọ jèrè. Ilé mọ̀ jèrè, I'm even tired. Máa lọ, máa mú gbogbo ẹ̀ sìn, bá máa ṣe fàájì mi lọ. Lórí ẹ̀rọ sí i. Àwọn tó ń sọ ní tá ò mọ̀, Ọlọ́run máa ṣọ́ wa. Sergeant Bọ́lá, àṣé ìwọ lèpò tó wà nínú àlìkámọ̀. Ìwọ ni igi wọ́rọ́kọ́ tí ń da iṣẹ́ ọlọ́pàá ìrú. Mo mọ̀ pé ìkọ̀ọ̀kan nu yín ṣì wà bẹ́ẹ̀ o, àmọ́ màá fi yín jófin. Wo ò ní lọ score free o, màá fi irú ẹ̀ màá fi jófin. Mo dẹ̀ mọ̀ pé ẹ̀ ṣì kù, ìkọ̀ọ̀kan nu yín ṣì wà, màá fi yín jófin. Ṣorí wọ àti ṣìfà àti gbogbo àwọn ẹlẹgbẹ́ yín tó kù, màá sì yín dé bèbè ẹ̀wọ̀n. Inspector. Sọmọ. Take her away. Ma, I can explain myself. Will you keep shut? Madam, ẹ ṣé gan ni. A dúpẹ́ lọ́wọ́ yín gan because tí ò bá sí pé bóyá ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa ni a ní ṣàṣeyọrí iṣẹ́ yìí. Mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí. DPO, ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣe àṣàánú mi. Ntẹ́ bá rí ń sìn, ẹ rí pé wọ́n ti sọ mí di àgàn alẹ́. Tèmi ti gbé báyìí. Ṣé ọmọ ní fẹ́ bí ń wò yìí ni abọ́kọ ni mo ṣẹ̀ fẹ́ ní? Ẹ bá mi méṣe ọ̀pọ̀wọ́ ìyá wọn, ó tó wọn dáadáa. Ní tó yẹ kó jẹ níyàwó ẹ jẹ́ kán jẹ o. Ẹ jẹ́ kán jẹ má yẹ kí tèmi gbé torí tèmi ti gbé báyìí. Ẹ ní láti padà sẹ́yìn. Bọ́n ṣe wà yẹn, ẹ̀wọ̀n náà máa kú sí. Madam, tí yóò gbé ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Torí pé àtorí kan ṣe kan lọ́lọ́run ọba. Rẹ̀mí tí gbogbo èèyàn rò ipò ti kú. Rẹ̀mí ò kú o. Rẹ̀mí ò kú. In fact, àwa gan rò ipò ti kú ni. Kí dókítà tó sọ pé ẹ̀mí ṣì wà lára ẹ̀. Because a ní kí dókítà a ní kó ṣe test nǹkan tó pa because a ní láti mọ nǹkan tó pa. Dókítà ló wá ń jẹ́ kó yé wa pé Rẹ̀mí ò tí kú, pé ẹ̀mí ṣì wà ní ara ẹ̀. Mo wá sọ fún dókítà yìí pé kó bá mi fún ní proper treatment. Kó má dẹ̀ jẹ́ kí ẹ̀dá alààyè kọ̀ọ̀kan mọ̀ pé kò kú because tán bá mọ̀ ó léwu. Àwọn tó fẹ́ pa wọ́n tún lè fẹ́ wá pamọ́ bẹ̀. Mo máa bá wọn òbí ẹ̀ dúpẹ́ o, ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n kí ni tèmi bẹ̀? Kọ́lá tèmi dà. Ìdí tí mo fi sọ fún yín pé tí yín ò gbé nìyẹn. Because ó ń jẹ́ kó yé mi wípé oyún oṣù 4 wà lára. Ó lóyún. Fún ta ni? Ìjọ ọ̀wọ̀ gan ló pa. Ẹ má dà mí lórí ru. Tó bá lóyún, ṣé bàbá ló lóyún ni àbọ̀mọ̀? Òun fún ara ẹ̀ ti jẹ́ kó yé mi wípé Kọ́lá lòun lóyún fún. Pé kò ṣe Chief. Kọ́lá tèmi. Rẹ̀mí dẹ̀ jẹ́ kó yé mi wípé Chief ò bá òun ní àjọṣepọ̀ kankan pé Kọ́lá ló lóyún. Kọ́lá mi ló lóyún. Ẹlẹ́dàá mi bò dúpẹ́. Àṣìtì mi ò gbé Ọlọ́run. Ṣé pé mo ìlà gbẹ̀kẹ̀lé láyé? Orí mi ẹlẹ́dàá mi mo dúpẹ́ Ọlọ́run. Madame ẹ ṣé mo dúpẹ́. Tí inú ò ní bàjẹ́. Ẹ̀jẹ̀ ọ̀dájú. Ìyà tó yà àpàdé pakún o. Ẹ̀jẹ̀ ọ̀dájú. Ẹ̀jẹ̀ ọ̀dájú. Ẹ̀jẹ̀ ọ̀dájú. Irú ikú tó pa adìyẹ tó tún pa ládìyẹ. Omi dànù akègbè fọ́. Ìyà tó yà àpàdé pakún. Ikú wọ̀gbọ́ àdá sọnù. Ẹni tó fẹ́ pakún tún fẹsẹ̀ pa. Ẹ̀jẹ̀ ọ̀dájú. Ẹ̀jẹ̀ ọ̀dájú. Àwọn ojú ni màálù ń rán o. Ọbẹ̀ ò dá lọ́rùn o. Ẹ̀gbọ́n ta ló fẹ́ kú. Lélẹ́yìí tó jẹ́ wípé ọ̀run ò rí bí kárànjà kábọ̀. Ikú ṣe é kú orí adótó. Ẹ̀jẹ̀ ọ̀dájú. Ẹ̀jẹ̀ ọ̀dájú. Èèyàn mi. Ẹ̀jẹ̀ ọ̀dájú lé. Ẹ̀jẹ̀ ọ̀dájú. Ẹ̀jẹ̀ tó wà lára ọ̀dájú. Ẹ̀jẹ̀ tó burú ni. Ẹ̀jẹ̀ aláìláàánú.
ojú àánú ti fọ́ tí ká lókun o àti gbẹ̀mí ènìyàn ò jọ wọ́n lójú láì ṣe ẹ̀mí adìyẹ. Ẹ̀jẹ̀ ọ̀dájú nǹkan ṣẹlẹ̀ o orí yẹyẹ ni mo gún o èèyàn mi ta iṣẹ́ ló pọ̀ o bá gbé ta ni àtàgbé bí kàmúdù ta ni àtàlà bóyin bá ta ni àròrò oyin ẹ wò wọ́n o àwọn eléyìí dájú bí agbọ̀n gàgó. Ẹ̀jẹ̀ ọ̀dájú ọ̀dájú lọ́mọ aráyé o. Ẹ̀jẹ̀ ọ̀dájú.